Àdíjàtù ọmọ Adébáyọ̀ ọpẹ́ làbá ọ̀dà fojú rẹ̀ tún rọ́dún. Àdíjàtù ọmọ Adébáyọ̀ ọpẹ́ làbá ọ̀dà fojú rẹ̀ tún rọ́dún. Ọjọ́ ìbí ẹni bá ní láyé kì í ṣohun àlè fọgbọ́n ṣe. Torí ẹ̀bùn ọ̀fẹ́ ni látọwọ́ Ọlọ́run fojú rẹ̀ tún rọ́dún o ọmọ Adébáyọ̀ ọpẹ́ làbá ọ̀dà ní ọpẹ́ rẹ̀ òní kan. Àdíjàtù ọmọ Adébáyọ̀ ọpẹ́ làbá ọ̀dà fojú rẹ̀ tún rọ́dún. Ẹ̀mí rẹ̀ tó ṣe yìí ni ó ṣọ̀pọ̀lọpọ̀ wà pẹ́ láyé wà ṣe rere. Ọ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ nínú àlàáfíà ara wà pẹ́ láyé wà ṣe rere. Ọlá ọ̀rọ̀ ohun rere kò níwọ̀n ọmọ Adébáyọ̀ wà pẹ́ láyé wà ṣe rere. Àdáni wáyé yìí ló lọ́pẹ́ o mórí ẹni bá tún ti kádùn. Ọlọ́run ọba ló ní gbogbo ògo. Ọmọ kì í pẹ́ dàgbà níbi bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba bá dẹ́mi rẹ̀ sí ní nínú ayé mi. Torí Àdíjàtù yìí ni mo ṣe wá bí o. Torí ọmọ Adébáyọ̀ yìí ni mo ṣe bọ́ sí gbàgede. Òní ọjọ́ ìkẹsàn-án oṣù kọkànlá ọdún níṣàyájọ́ ọjọ́ tó délé ayé. Ọjọ́ ayọ̀ ilé yìí jẹ́ o. Kò ní dọ̀jọ́ ìbànújẹ́ fún ọ lórúkọ lọ́rùn ọba. Àbọ̀ ọmọ pé dídùn dídùn ìlà abalẹ̀ olóyin. Ìkorò oníwọ̀nú ọ̀rọ̀ rẹ lórúkọ lọ́rùn ọba. Àdíjàtù mọ́ ọgbọ́n bí mo ti wí o. Ọmọ Adébáyọ̀ ọlọ́jọ́ ìbí òní mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Wo kì í yọ bí ológun kẹ́kẹ́. Ìyá Ayọ̀mídé máa kì í yọ bí ọlọ́gbọ̀n àgbàjá. Mo ní máa kì í yọ bí ológun ẹrú o. Ìyá Sọ̀fíàt máa kì í yọ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà torí èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ni. Abẹ́òkúta ní ṣe ilé àwọn bàbá rẹ̀ kó forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ẹ̀gbá ní ṣe ilé o. Ẹ̀gbá ní ṣe ilé àwọn bàbá rẹ̀ níbi tọ́lá jù sí bẹ̀rẹ̀. Àbọ̀ ọmọ pé gbogbo ọmọ Ẹ̀gbá pátá yín ló máa kọ́ ṣe. Gbogbo ọmọ Ẹ̀gbá pátá yín ló máa kọ́ ṣe nínú ayé mi. Ẹ̀gbá òmòrò lọ́dà Ẹ̀gbá mo sẹ́yìn ìrorò kí n tó ṣẹ́tẹ̀ eégún. Ọmọ yúmùyúmù lòrò oge. Ẹ̀gbá mọ́ọ̀lì tàbí àgbòǹgbò àkàlà ọmọ eríkì ògùn ọ̀la. Ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dárí di ògùn lójó ogun. Ẹ̀gbá méjì wọn kì í jàra wọn níyàn. Bí kò bá pé báyìí sí èkejì á sì mọ̀ pé bà wà nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Àdíjàtù mọ̀ gbọ́ bí mo ti ń gòkè ilé àwọn bàbá rẹ̀. Kò sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà lẹ́yìn kì í ṣe lẹ́gbẹ̀tẹ̀ yìí. Wọ́n mọ omi sẹ́mísẹ́mí ní Mẹ́kà, èyí ń bomi odò ògùn lẹ́gbàá. Wọ́n gòkè àràfá ní Mẹ́kà ní báyìí ń golúmọ lẹ́gbẹ̀tẹ̀ yìí. Àwọn gbọ́ kọ́mọ rẹ̀ sábẹ́ ewé o. Ọmọ Adébáyọ̀ bàbá tẹ̀yìn gbọ́n. Wọ́n kọ́mọ wọn sábẹ́ Olúmọ. Ọba márùn-ún níbẹ̀ lóde Ẹ̀gbá lákémé bí gbogbo wọn ní dádé. Olúbàrà ọba ni, Àgùrá ọba ni, Ọ̀ṣìlẹ̀ ọba ni, Olówó Òdùrú ọba ni. Aláké Ẹ̀gbá ń kọ́ o. Ṣé ń bẹ̀ lálàáfíà ara mi bí ọba ní ṣe? Ọmọ alákẹ́jọ́ bí o. Ọmọ àtẹ́wọ́gbàdé, ọmọ àfìrọ̀gbòye. Ẹni fẹ́ mọ̀ nílé àké, ẹni ó káre ilé àké. Ènìyàn tó fọ́mọ̀ lóko ẹ̀kọ́ kárọ̀nù òkò. Gbogbo ènìyàn tó bá fọ́mọ̀ ní Ẹ̀gbá, ẹni tó bá dòwú kó ṣàánú. Ọmọ mo gúnyán òjọ́ o, mo gbé foro ní pópó. Orò bàbá ẹ̀yìn sì lówó jẹ́. Mo ro kàgánlẹ̀ ẹ̀bẹ̀lẹ̀bẹ̀ mo foro ní pópó. Orò bàbá ẹ̀yìn sì lówó jẹ́. Àṣàrò òjọ́ mo foro ní pópó. Orò bàbá ẹ̀yìn sì lówó jẹ́. Ìgbà tó wá dọ̀jọ́ kẹrìnlélógún. Orò bàbá ẹ̀yìn
kọ́mọ òní ó ti bu àṣàrò ọjọ́ kẹrìnlélógún kọ́mọ òní ó ti bu ọ̀rọ̀ ń pẹ́yán tóbù lóró ọmọ jẹ ọkà tóbù lóró ọmọ jẹ àṣàrò tóbù lóró ọmọ jẹ àṣẹwọ́mú ńlọrọ̀ ọ̀gẹ́ o àgbà tó bá ṣe wòmùwòmù nílẹ̀ yìí mẹ́bó sí òrò jẹ ni ìgbà tó dilẹ̀ kíní nílé yìí mo ní kí bàbá yín wá fòrò yí hàn mí kàkà kí wọ́n ó fòrò yí hàn mí pẹ̀lẹ́jẹ igi ni wọ́n gbélé mi lọ́wọ́ ó tún dẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní kí wọ́n wá fòrò yí hàn mí nílé yìí kàkà kí wọ́n ó fòrò yí hàn mí pẹ̀lẹ́bẹ̀ igi ni wọ́n gbélé mi lọ́wọ́ ìgbà tó dẹ̀ lẹ́ẹ̀kẹta mo ní kí wọ́n ó fòrò yí hàn mí nílé yìí wọ́n ní kí ìkúyan lẹ́bẹ̀ wọ́n ní irọ́ kankan lẹ́ẹ̀bẹ̀lẹ̀bẹ̀ wọ́n ní ìṣàṣàrò ọjọ́ òòjọ́ ọmọ tẹ̀wọ́ gbàdé ìgbà tí mo ṣàṣàrò ọjọ́ òòjọ́ mo ògùn yan lẹ́bẹ̀ mo rọ́ kankan lẹ́ẹ̀bẹ̀lẹ̀bẹ̀ kàkà kí wọ́n ó fòrò yí hàn mí pẹ̀lẹ́bẹ̀ igi ni wọ́n gbélé mi lọ́wọ́ mo wá bí wọ́n pẹ́ o mo ní èétí rí wọ́n ní èmi ò jẹ́ mọ̀ pé àwọn egungun lobìnrin lè ṣe àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú kòrò òrò yóò pè é lọ ẹgbẹ́ mọ́ lítà bí o ẹgbẹ́ mọ́ lítà bí àgbògbà ọmọ asẹ́tìmù mi kíkan. Ìbàdàn níṣẹ̀lẹ̀ ọlọ́kọ̀ tó wà ọwáyé gbadé láàárọ̀ lù ó òjò ló rántí òdà ń gbadé láàárọ̀ lù àwọn Ìbàdàn méjì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé Ìbàdàn ọmọ àjòròsùn ọmọ àjẹ̀gbí ó ọmọ àjẹ̀gbí jẹ́ karahun ọmọ fi karahun kọ́rí inú Ìbàdàn májà tí kára wájú lẹ́rù ó Ìbàdàn ń mẹ́rù ẹrù rẹ̀ ń mẹ́rù mẹ́bẹ́yìn lábẹ́rù mẹ́rù lójú ogun a kì í wáyé káwọ́ mọ́ lárùn kan lára ìjà ìgboro láàrùn Ìbàdàn ìlú òjò ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò ògbó kẹrin lójú ogun ọmọ àti ilẹ̀ ẹ̀dógún ọmọ àmúra ìtàbí ẹni tí mọ̀ tẹ́lẹ̀ bébè ni wọ́n kó kí ilé ìyá rẹ̀ ọmọ Ìkẹ́mi òjò tọ́ya kan ọmọ ṣé ègbé mi fọ́ya Ìkẹ́mi òjò tó ṣàkàn ọmọ ṣé ègbé mi fọ́ ṣàlàwẹ̀ Ìkẹ́mi wá ní kí àmúṣe ìyá ọmọ níkẹ́ ẹyin dẹ́dẹ́ ọmọ Adébáyọ̀ mọ̀ ń gbọ́ bí mo ti wí o ìyá Ayọ̀mídé ìyá Sofia mọ̀ fi gègé lọ́rọ̀ ẹnu mi ìwọ lolo ní mọ̀ọ́dágọ̀ jọgọjọ àwọn èèyàn ti rẹ̀ àpáta oríṣà gbogbo láti Ìtàló wọ́n ní kọ́ tẹ̀lẹ̀ yí pẹ́ lórúkọ lọ́rùn ọba ọmọ wọn ló bí Ìjẹ̀bú ó ní kò fọwọ́ pawú fèrè ìjòbí láṣẹ àdáni wáyé ọmọ olóbùn apẹ̀rán o ọlọ́rọ̀ agogo Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ ẹ̀lẹ̀ kò sẹ́ni mẹ́gún wọ̀gbó bàrà rí balómẹ́gún wọ̀gbó rẹ́mọ ọmọ àfijì Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ jápé á sì tún fọmọ rẹ̀ jolúwo ó lẹ́ni ò gbádùn mọ́ kó wí ó lẹ́ni ò gbádùn mọ́ kó sọ ọmọ olówó ìṣẹ̀gbáyé o kówó kúkú ní gbogbo òde kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ àṣeyí ṣàpọ́dún lórúkọ lọ́rùn ọba Adijat ọmọ Adébáyọ̀ bó ti ṣe
sọdún èyí